Orúkọ mi ni Ìyáàfin Rọ́lákẹ́ Adebayo. Wọ́n ní àgbẹ̀dẹ ń rọkọ́, àgbẹ̀dẹ ń rọ àdá. Kò sẹ́ni tí ó rọ̀ wá, sẹ́ni tí ò ní wà nínú. Yes, of course. Kò sí ẹni tó máa rọ̀ wá, sẹ́ni tí ò ní wà nínú. But mind you, only one life to live and be a salt to your generation, as in iyo. Because iyo ní aroma like other ingredients. Pẹ̀lú bí ó ṣe ní aroma yẹn, without salt, ọbẹ̀ kò lè dùn. And then, philosophically, oblogon majestically, ablamasoko, gẹ́gẹ́ bí abiyamọ gidi, kí ni èròǹgbà ẹ̀? Èròǹgbà mi gẹ́gẹ́ bí abiyamọ ni kí n fi irun dúdú ṣiṣẹ́ lórí ọmọ. Kí n fi irun funfun ká tó bá dọjọ́ alẹ́. Mo pèbù kí n bá àríṣu jẹ. Ṣùgbọ́n ọ̀rọ̀ mi dàbí ọkọ́ àti àdá. Agbọ̀rọ̀ ọdún o. Agbọ̀rọ̀ ọdún. Agbọ̀rọ̀ ọdún. Agbọ̀rọ̀ ọdún. Àti lọ́wọ́ tẹ̀lé ẹlẹ́ni sórí. Agbọ̀rọ̀. 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 Agbọ̀rọ̀ ọdún. Àti lọ́wọ́ tẹ̀lé ẹlẹ́ni sórí. Àkàbà ọ̀la ó sọ̀rọ̀ ògùn ó lè. Báàlẹ́ nílẹ̀ yìí ó lè. Ojú á rí. Ajábalẹ̀ nílẹ̀ yìí á pọ̀ bọ́ ó di dandan kó pọ̀ bọ́ bó lẹ́ni lẹ́yìn. Ayé máa lé o. Ayé yìí bùjì. Kòtò nínú ó máa jìyẹ máa ṣe. Láìláńlá wù kọ́lọ́hún mọ́ bá yọ̀ mí jẹ́. Láìláńlá wù kọ́lọ́hún mọ́ jẹ́ tèmi ó gbé. Láìláńlá wù kọ́lọ́hún mọ́ bá yọ̀ lórí ọmọ láìláńlá. Wo eléyìí tí mo ti lé. Kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. Bọ́dà Bọ́dé. Àǹtí Ìbùkún. Ẹ káàárọ̀ sí ma. Àtàyìn gan fresh jáde wọjú. Àǹtí Ìbùkún, ẹ̀yin tí mo rí yìí àtẹlé ló lè bẹ̀rẹ̀ àti pé irú èèwọ̀n lè bẹ̀rẹ̀. All right, mi ṣe máa ń bá mi ta gbogbo yẹn papọ̀ náà ní kẹ́ ẹ bá mi ta. Mo jẹ́rìí yín. Mami, àwọn tí mo máa ń sọ fún yín pé wọ́n máa ń bá wa rajà lélẹ̀ yìí. Ẹ wò ẹ ní dààmú ẹ má gbàgbé wa o. Ẹ máa wá bá wa rajà dáadáa o. Ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn tó fẹ́ fún yàn lóúnjẹ ló ń bá yàn rajà. Tẹ́ bá ti dé tẹ́ ẹ bá mi. Tẹ́ bá ti bá Bọ̀dé yóò ṣe yín dáadáa. Mo ti bá yín mú kọ́sítọ́mà mi wá o. Adé lórúkọ ẹ. Ẹ má wọrí, ẹ máa wá síbí báyìí dáadáa, máa ṣe yín dáadáa. Kódà bẹ́ẹ̀ bàbá mi, tẹ́ bá ti bá mọ sí mi, wọ́n máa ṣe yín. Nǹkan tẹ́ bá ti fẹ́ báyìí náà máa tà fún yín. Gbogbo ẹran tó wà nílé yín, tẹ́ bá kó wọn débi báyìí, á máa tajà fún wọn tó ṣe pé inú wọn máa dùn. Tẹ́ bá ti bá mi, tẹ́ bá ti bá mọ sí mi, ẹ fọkàn balẹ̀, á máa tajà fún yín lọ́mà. Ọ̀rẹ́ mi, wọn kò Bọ̀dé ti fọ́ níjù. Mo yẹn máa ń dẹ̀rìn pa mí lẹ́kí máa bá wọn rajà. Ẹni pé wọ́n náà wò ó ní ẹran wà á ra ta. Màmá mi ṣe bí kọ́sà àti náà kówó wà ní. Ajọ́ rẹ̀ mi, báwo ni àwọn ìlà mi àti àwọn ọmọdé? Mo máa ní òróró méjì, magí mẹ́rin. Òróró méjì, magí mẹ́rin péré. Bẹ́ẹ̀ni. Wò gbé yẹn lẹ̀ bá ń já ilé ìgbà. Magí mẹ́rin. Ọ̀rẹ́ ṣó mú láìlọ́n dání? Wọ́n mi máa fún mi láìlọ́n. All right. Thank you. Ẹ ṣé gan-an àtàyè pọ̀ o. Èlò lówó wa báyìí. 300 naira ni Àǹtí Ìbùkún. Ẹ̀yin náà máa bá mi fi change kó mú mi náà. Afa, ó ṣe jàre. Bọ̀ ó láhùn ṣá. Ó láhùn gan-an. Ìtì bá o. Ó rán girlfriend ẹ̀ ń ṣe, ó rán níṣẹ́, ó dẹ̀ tún gba change. Ẹ̀lẹ́ má bínú náà, ìwọ náà mọ̀ pé kò sọ́ta ńlẹ̀ ní ó ti yẹ, ọmọ mo ti máa ń dá ńlá fún ẹ̀ náà, ó ti yẹ. Bọ̀ má wọ̀rí, tí bá ti yá aṣọ ti yẹ màá, ó ti yẹ náà. Bó ṣe máa sọ náà nìyẹn, but mo ní bọ̀bọ̀ kan tó tu ẹ̀ báyìí. Ó tiẹ̀ tún máa jù ẹ́ lọ gan. Ó máa ń bá yẹ ìta ọjà. Àṣọ ń bá yẹ ta mọ́tò náà, mo bá yẹ ta aṣọ. Look at you. Àtà ló ń bá yẹ ìta. Ẹ kí wá ló kàn mí pẹ̀lú ọmọ tó ń bá yẹ tàtà, kí ni kàn mí pẹ̀lú èmi tí mò ń dá ńlá, kí ni kan tó ń bá mi sọ.
ṣé o mọ̀ pé ọmọ alálùbáríkà ló máa ń bá mu sẹ́ẹ̀ dúró sí dìgbà ló máa ń bá ta ọjà kódà kí mọ́mí ẹ̀ máa ta irú àbàtà. so mo kì í sọ ọmọ alálùbáríkà nìyẹn ọmọ alálùbáríkà lọmọ tó ń tata ọ̀gbẹ́ni mi tún máa dá lálágbó ẹ lọ kó lọ bá ń gbà yẹn náà. bí mi ṣe ti jealous. mo jealous náà bọ̀ mo ń sọ pàtì fún ẹ náà ìwọ náà wo ṣe rí àwọn mi ló ti yẹ náà. ó ti yẹ náà kò easy náà. mo kàn ń explain fún ẹni pé bọ̀bọ̀ yẹn ó wà kàn ó kù nǹkan lórí ẹ̀ ló ṣe máa ń bá yẹ ta ọjà ó mọ̀ pé irú ẹ̀ mo mọ̀ pé ò lè bá yẹ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn náà. ọ̀gbẹ́ni máa ń bá wọn sí mi ṣe tójú bẹ́ẹ̀ lọ ó ti yẹ ìwọ náà mo ti máa yájú fún ẹ náà máa yájú fún màmí gan ṣe ó ti yẹ ṣá close lórí yẹn ó ti yẹ báwo má bínú ṣe gbọ́ máa rọ̀ rí. màmá mo dé ọ́fíìsì nísìnyí láti bí ọ̀sẹ̀ mẹ́ta wọ́n lè wá san owó wa kí ló dé tá a rí yín owó tẹ̀ ń wò yìí tá a bá ti kó fún yín kẹ́ ẹ lò kẹ́ ẹ fi iṣẹ́ kẹ́ ẹ tó dá padà kẹ́lò mi ò tún gbà ní kí ló dé tá a rí yín. ẹ wò ẹ jọ torí Ọlọ́run ọ̀gá ẹ mà ní dààmú ẹ̀yìn rírù tèmi agbẹ́kẹ̀lé ìpanilébi ni mo tẹ̀lé èmi náà lówó tí mo fẹ́ gbà mo ti wá rò pé tí n bá ti gbowó yìí máa kó wá mo wá retí mi rí wọn ṣé bọ́sẹ̀ kẹta tí ó ti yẹ kí n wá tí n wá rí èmi náà mọ̀ mi gbàgbé kódà tó bá ti kówó yìí wá lẹ́yìn tí n bá sàn èyí tí mo jẹ́lẹ̀ máa tún sun àsan lé ẹ̀dá kòkòrò Ọlọ́run ìfọlọ́run. ẹ mọ tó ṣẹlẹ̀ báyìí mo ṣe débẹ̀ tó rí yín lágbàdàgbà mo ti ná àánú yín tó ti yín mo wá fún yín láti àsìkò yìí di àárọ̀ ọ̀la kẹ́ ẹ wá sanwó wa kẹ́ ẹ bá wá sanwó wa tá a bá padà wá bí yín tá a máa ṣe fún yín ò ní dáa o tá a máa ṣe fún yín ò ní dáa o. màmá kí ló dé ẹ tí ẹ bá sọlá sí òtò mú wa lọ́wọ́ sílẹ̀ ọ sálárì wa ní ọ̀fẹ́ fi díwò ìnà ṣẹ́fẹ́ báyé wa jẹ́ ni. màmá ṣẹ́ẹ̀dì àwọn ọ̀gá ló láàánú yín ó ti òbí ká dé bí ká gbé yín ni. iṣẹ́ yín ò ní bàjẹ́ èmi náà bímọ mi gbàdúrà kí iṣẹ́ ìbàjẹ́ ṣàánú mi. màmá wo ni yín lágbàlagbà tó ti yé yín torí má kànjú ọ̀rẹ́ ìfẹsẹ̀ tẹ́ gbọ́ torí ipáwọn èèyàn ń gba owó wa wọ́n ń dá padà wọ́n ń san nígbà fí a sì fi ń lọ o tó ti yé yín àwọn ọ̀dọ́ bá dé ibẹ̀ ó máa le gan o ó yẹ yín ẹ̀sùn lọ́fíìsì. ẹ ṣé mo dúpẹ́ o. orí ọmọ rẹ̀ jẹ́ gbèsè ẹ̀sìn dé o ẹ̀sìn máa ní òun fẹ́ sásì. abiyamọ orí ọmọ rẹ̀ jẹ́ gbèsè iṣẹ́ ọmọ yìí máa lé ẹ̀sìn dé o níbo ni mo fẹ́ sásì. agbọ̀rọ̀dún agbọ̀rọ̀dún olùfẹ́ rí mi ni mo ṣe paná tí mò ń dálẹ̀ tí mo wá báyìí mú. màámi kí ló dé tó ṣe wípé táwa bá ti gbé àgbàkà bọ́ọ̀lù sílẹ̀ báyìí ipa fẹ́ gùn àní rí gùn ẹ̀yin àgbà náà lẹ sọ wípé kò sẹ́dá kan tó mọ bómi ṣe máa ń dénú àgbọn yàtọ̀ sí Elédùmarè tó wà lókè kí wá ló dé tó ṣe wípé táwa bá ti mú àgbọ̀n báyìí tá a pa mọ́lẹ̀ àní bómi bẹ́ẹ̀ màámi iṣẹ́ tó sí yóò ti sú mi ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí i kí bá ṣe máa bálé ayé lọ lélẹ́yìí. Ọlábọ̀dé Àkànjì ọ̀rọ̀ ẹ yé mi tí n bá ní kò yé mi rọ́ ni mo pa ṣùgbọ́n mo fẹ́ kí kinní kan yí ẹ pé àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni Elédùà àti mọ ìgbà àti àkókò tí yóò dá kálukú wa lóhùn lóòótọ́ orí sọ pé ọ̀nà tó mi bá wọnú àgbọ̀ kò sẹ́ni tó yé Ọlọ́run ló yé sórí tí ẹlòmíì bá múra kókó tó bá ń lé mọ́tò mo fẹ́ ra mọ́tò tó lọ́n bá rí i pé àsìkò tó ń lé mọ́tò yìí àsìkò tó bá ra mọ́tò yìí yóò ṣekú parí kò ní ṣe fún un. mo fẹ́ kọ́lé tó bá rí i pé ilé tó ń lé yìí yóò gbẹ̀mí ẹ̀ kò ní ṣe fún un sígbà yẹn káwa máa rò pé Ọlọ́run ò dá wa lóhùn tọ̀gbọ́ tiwa ni orí wa ò lọ́tọ̀lọ́tọ̀ kó wá yan rí Ọlábọ̀dé jẹ́ ká dúró dàsìkò tiwa gbogbo onú tó ń ro yìí ó ti pọ̀ jọjọ́ orí ẹ lọ ó ti pọ̀ jù ábà Elédùà tá à ń pè iye tí ẹ ò dì. màmí kó tó di pé mo wá bá yín fọ́rọ̀ yìí ó ti náwọn nǹkan tẹ́mi náà ti rò torí pé ó ti sú mi màmí ẹ jọ̀ọ́ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ fún mi ní yọ̀ǹda ni kí n máa lọ síkù because Ìbàdàn tí mo wà yìí
kò sí nǹkan kan tí mo gé níbẹ̀ tí mo bá lọ sépò máa lówó máa ríṣẹ́ máa wá yẹn kó nínú iṣẹ́ àtòsí tó ń bá wa fínra ní Ìbàdàn wọ́n mẹ́jọ torí ọlọ́run ẹ̀kan fún mi ní ìyọ̀ǹda kí n kan máa lọ sépò because ó ti sú mi ó ti really sú mi. orí mo ṣe ń wẹ̀ bíi gíláàsì Bọ̀dé ààyè èkó ò yọ Bọ̀dé mi lẹ́nìkan kan lẹ́kọ̀ọ́ yìí níyà ń bẹ̀ ní bàbá ń bẹ̀ yìí lẹ́gbọ̀n ń bẹ̀ ní lábúrò yìí lẹ́bí kankan dápọ̀ àwọn tó ń lọ sẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ń gbé ń bolú fẹ́ máa gbé Ọlábọ̀dé ṣàánú mi o kò sáyé èkó o. tó bá ṣe pé ibi tí màá dé sí ni gbogbo ìyẹn ó sẹ́pẹ́rẹ́ ṣé bí gbogbo àwọn tó ń lówó náà kò kí ń ṣe pé ọjọ́ kan náà ni wọ́n ń lówó tí mo bá dépò bó ṣe abẹ́ bíríjì bó ṣe abẹ́ kántà bó ṣe iwájú ṣọ́ọ̀bù máàmí màmá sùn kémi náà fi rí ilé ẹjọ́ màámi ẹ̀kan fún mi láyè kí n kàn máa lọ sí ipò ẹjọ́ màámi. jẹ́ ń sọ̀rọ̀ ọmọ tèmi kò sí ń wá kò sí lẹ́yìn ìwọ nìkan wàá máa sábẹ́ bíríjì wàá máa sábẹ́ kìnìún kan gọ́tà èmi á wà máa sùn ní ilé ìlú ó sì máa tó mi Bọ̀dé ṣó fẹ́ gbódòdó àyè èkó òjò kí n lọ èkó tó bá wọn ẹ bá mi ní iléeṣẹ́ tí mo ṣe lọ́wọ́. ẹ fọkàn balẹ̀ ọ̀rẹ́ mi ní ẹ̀ǹjáyà nítòótọ́ ẹni burúkú ti bèèyàn yẹn jẹ́ màá fẹ́ kẹ́ ẹ lọ fọkàn balẹ̀ nígbà tẹ́ bá ti rí owó tí mo ní kẹ́ ẹ lọ wá láàrin ọ̀sẹ̀ méjì sóṣù kan ọmọ yẹn máa sẹ́ndì owó sí yín tí náà máa dùn àdúrà ní kẹ́ ẹ lọ máa fún. ẹ ṣé mo dúpẹ́ ẹ ní dààmú ojú òní tìyìn ó yẹ ń páyà ó yẹ kẹ́rù ó yẹ kó lówó ẹ̀ ó wà kó pọ̀ ọ̀kan lọ́mọ níbẹ̀ ṣé ń wo ìyẹn tó fà á nìyẹn iṣẹ́ wa rí owó tí mo kó wa mo ti kó fún àwọn. bẹ́ẹ̀ ni owó yẹn ti wà lọ́wọ́ mi ì lè máa kówó rìn níbọ̀ máa transfer sí ẹ̀ so máa jẹ́ kí iṣẹ́ yẹn ó yá kíákíá. nígbà tí owó ti rẹ́dì yẹn tó bá ti tẹ̀ mí lọ́wọ́ iṣẹ́ tó máa ṣe ni ibi tó máa gbé gbogbo ẹ̀ ni mo ti ṣètò sílẹ̀ ẹ má wọrí ẹ lọ fọkàn balẹ̀ eléyìí ṣe taláwọ̀kọ́ tí màá kọ́ mú yàn lọ síbẹ̀ tí wọ́n dẹ̀ wọ́n ń dúpẹ́ lọ́wọ́ mi. ẹjọ́ torí Ọlọ́run mo tẹ́ ẹ sọ ó fi mí lọ́kàn balẹ̀ mọ́rùn mi ẹ ṣàánú mi o eyín kan ṣo tẹ́lẹ̀gbára mi ní òun nìyẹn ẹ ṣé. mo tiẹ̀ ti ṣàlàyé fún yín mọ́mì mo ní kẹ́ ẹ fọkàn balẹ̀ àwọn tó ti mú lọ nípasẹ̀ mi wọn kì í ṣe 5 wọn kì í ṣe 6 tìyín náà dẹ̀ ní ṣòro ṣe lágbára lọ. àmín ẹ̀rí tọrọ tèmi náà bá dayọ̀ máa dúpẹ́ o. tó bá lè já sáyọ̀ ó ti já sáyọ̀. ẹ ṣé. mo ní ìtàn kan tí mo fẹ́ sọ fún ẹ. ṣó wá rí ìtàn tí mo fẹ́ sọ fún ẹ mo fẹ́ kó farabalẹ̀ gbọ́ dáadáa má fèsì o tí má fi sọ́tàn kó lè yẹ àwọn ọmọ méjì kan náà wà ìkan jẹ́ rántí ìkejì ń jẹ́ mo rántí àwọn méjèèjì wá lọ sọ́jà wọ́n fẹ́ lọ ra nǹkan ṣùgbọ́n rántí ló kọ́kọ́ dé ọjà kó tó dọ́jà bó ṣe ló pàdé ọ̀rẹ́ ẹ̀ kan ọ̀rẹ́ mi ẹ kú ọjọ́ mẹ́ta àwọn rojọ́ títí ọ̀rẹ́ lọ tún lè síwájú dé orí àwọn kan tí wọ́n lù tí wọ́n ń jó tí gbogbo ẹ̀ ń lù orí yìí dùn mọ́ débi pé ohun èèyàn ló dùn báyìí owó náà ń bẹ̀ náà títí àwọn èèyàn náà lọ ó wá rí ẹlẹ́ẹ̀kẹta àwọn ajẹ́ bàbá olú ó ní owó gidi wọ́n wá ra nǹkan lọ́jà ni ọjà tí ìyàwó ẹ̀ rà ó gbé dání ó tún gbé ọmọ kọ́ èjìká báyìí wọ́n ti wá wò títí pé èèyàn máa lélẹ̀ yìí o pẹ̀lú bó ṣe jó lówó tó yìí ọmọ gbogbo ìgbà tó ń ṣe eléyìí tó ń wo eléyìí tó ń wo tọ̀hún mo rántí ti dọjà ó ra gbogbo nǹkan tó fẹ́ rà ní àwọn nǹkan tó dáa tó ṣe tọ́ka sí mo rántí gbé òdìlé kò pẹ́ ni rántí dọjà gbogbo àṣà tí ò da gbogbo yàmàyàmá tí ò tiẹ̀ yẹ ní tó jẹ́ pé òun ló yẹ kó ti òní rántí ríra òun ò ní òjìlé àmọ́ mo rántí ló borí yìí tó gbẹ̀yẹ ní gbogbo nǹkan tó dáa lórí ràdélé ìtàn tí mo sọ yìí ṣé ó yé ọ. ó yé mi. mo mọ̀ ó lò yé ọ náà ni ó lò yé ọ ni èmi mọ̀ máa ní sùúrù mo fi jọ mí èmi Àbẹ̀kẹ́ jọ mí.
ìtàn tẹ́ sọ fún mi yìí ìṣe ló sì kì láyà mi. òye ọ jẹ́ kí n là yí o sórí mo rántí yẹn ni mo fẹ́ kí wọ́n jẹ́ ti ṣe rántí mo fẹ́ kó rántí ọmọ ẹni tó ń ṣe tó ṣe ń lọ sí èkó yìí kó o lè gbóríyìn tí mo rántí gbà tó kẹ́rù wá sílé bẹ́ẹ̀ ni mo fẹ́ kí jẹ́ bẹ́ẹ̀ ni sì jẹ́ lágbára ọlọ́run ìdí tí mo fi sọ pé òye ẹ tí mo fi là yí ẹ nìyẹn. ìyá mi ẹ̀yin náà lè máa sọ fún mi lóòrèkóòrè yìí pé nǹkan tẹ́ bá sọ fún mi kí n gbọ́dọ̀ fi sọ́wọ́ tún mi torí kí n má bàa fi jẹun níta tí wọ́n sọ fún mi yìí mi ò gbọ́dọ̀ fi sọ́wọ́ sí torí tí n bá fi sọ́wọ́ sí mo lè fi tábà ọ̀dẹ̀ lè kú ọkàn àyà mi báyìí ni mo fi sí gbogbo nǹkan tẹ́ sọ fún mi ni màá múlò tí n bá dẹ́kọ̀ màá mọ irú ọmọ tí mò ń ṣe ẹ̀yin náà ó kú mọ̀ pé ìgbà tí mo wà lọ́dọ̀ yín ní Ìbàdàn bí mi kì í sọ mo oníjàgídíjàgan jẹ́jẹ́ mi mo máa lọ tí n bá ti dẹ́kọ̀ màá mọ irú ọmọ tí màá ṣe. Àkànjì àgbẹ̀ ǹjẹ́ ọkọ mi òpómúlérò máa jẹ àlékún kó kájà kárọ̀ yọ abí bẹ́ẹ̀ ṣúkáwọ ẹni ọlọ́ba tó jura wọn lọ mọ ìjàkadì kátàkìtì lóru tọpa ọkọ mi wàá gbọ́ orin kan tí mo fẹ́ kọ àwọn olórí tó kọ ní òdòdó lówó ìgbà yìí lọ́la ẹ̀rùn ló ń so ẹ̀rùn yẹn bu mi ìjọ yìí náà ni o ti gbọ́ ohun tí mo sọ fún ẹ tó bá ti dẹ́kọ̀ọ́ tó rówó àti ọmọ ẹni tó ń ṣe padà wálé wá fowó èkó ṣe nǹkan dáadáa ni àwọn kan lówó èkó ní gbẹ nítorí ẹ ò bá pé ni owó èkó ègbé kó ẹni orí ẹ bá pé tó bá ṣẹ́ lẹ́kọ̀ọ́ yóò sì tọrọ wálé. ó bá tiẹ̀ lọ́wọ́ ògbẹ́tẹ̀ ni ẹlẹ́ni sórí òjálẹ̀ onílé. Sonyeko, ọjọ́ta, bágo Sonyeko, ẹ wọlé màá ní, ọjọ́ta bágo Sonyeko, ọjọ́ta. Ọ̀gá mi wá, mo ti wọ́kọ̀, ọ̀gá mi, ọjọ́ta bágo Sonyeko, ọmọdé, ọjọ́ta wá mi, àná ọjọ́ta bágo Sonyeko, ẹ wọlé, ẹ tún bá sọ lówó ní ẹsẹ̀ owó ẹrù lọ́tọ̀ ni o. Ọ̀gbẹ́tẹ̀ ni ẹlẹ́ni sórí. Eléyìí tó kàn mí ó mọ̀. Ọlọ́run sì fún yín Ọlọ́run bá yín wá ẹ bùlẹ̀ láyọ̀ ó ti máa sanwó orí olówó orí ó ní 15 ó tún wá ní èrò kékeré yìí. bó ṣe jẹ́ gangan nìyẹn iye tán gbà ní. ọjọ́ tá a bá tó sórí epo ọjọ́ tá a bá tó sórí epo ọjọ́ tá ṣe ti ṣe tán màá mi lè wá ṣe tán ẹ wọlé ọjọ́ tá a bá tó sórí epo. ẹni àwòrán lọ onítìrẹ́ burúkú sáti débi tó ń lọ láyọ̀ Ọlọ́run bá mi sọ Ọlọ́run sọ ẹ̀kalẹ̀ láyọ̀ bí àṣà aláboyún tó bá ti dé kò ní kó gbà mí dàbí pé ní o. ṣe ti ṣe tán. Ọ̀gbẹ́tẹ̀ ni ẹlẹ́ni sórí agbọ̀rọ̀ eléyìí tó kàn mí ó mọ̀. Tiẹ̀ lọ́wọ́ ògbẹ́tẹ̀ ni ẹlẹ́ni sórí òjálẹ̀ onílé ó tún fi bó tirẹ̀ lẹ́nu ó fi páàchì tirẹ̀ ẹni àwọ̀rọ̀ lọ tó ní tòun ó ní tirẹ̀ kù. ṣé àwọn dọ́kúmẹ̀ntì yẹn tó kọjá. ó ti pè dáadáa tí gbogbo ẹ̀ ló wà lọ́wọ́. ilé ìdààmú ló wà. bàjẹ́ gbogbo ló wà. ẹ sá. mo wà lábà kí a rí. àánú kan géètì sílẹ̀ kúta ní. Agenti ni. Honorable Tobi. Ẹ wọlé. Abẹ́rí. Bóòni. Èmi ti ń lọ àmújáde lọ nìyẹn. Nípa ọ̀rọ̀ àjọsọ wa ni mo wá fún ọmọ ọ̀dọ̀ tí ẹni ẹ nídìí. Ọkùnrin lélẹ̀ obìnrin ni mo ní kó wà. Àwọn agent la mọ̀ pé ọkùnrin lè ṣiṣẹ́ obìnrin. Àbí bò ní bọ̀dé. Bẹ́ẹ̀ ni sá kò sí sẹ́tẹ̀ ní kí n ṣe tí mi lè ṣe mo wà educate sá wà lọ gbogbo ọwọ́ mi pátá mo fi ń ṣiṣẹ́ ni sá. Bọ̀dé lórúkọ ẹ̀ ṣé lè dẹ́ responsible báyìí. Wẹ́ jẹ́ àtà ẹ̀ o. Kó wọlé kẹ́bẹ̀rẹ̀ wọlé. Má dojú tì mí o. Má gbẹ̀rú òrí wọlé. Kí ni tiẹ̀ o fẹ́ bá gbé ni gbẹ̀rú wọlé yára búkì àmàlà àtẹ̀sí ẹ. Ó yá.
sẹ́ńsì gẹ̀ẹ́tì ni sà. títì ní kò tí. olúwa mi o. Bọ́dé. ṣé máa kan lóhùn ni. Bọ́dé. Yes ma. Yes ma. Drinks mi ní kò dúró látara òun dà. Ọ̀nà ni mo gbé wá fún yín, mo ń ṣe nǹkan lọ́wọ́ nílé ni ma. Yes ma. Bọ́dé. Ma. ṣé òun bá mi dá drinks ni. Ẹni pé kí n bá yín dà, nǹkan tí mo rò pé kí n máa lọ ni ètò next year. Kí n bá yín dà. ìyá yìí mọ̀ ṣọ́bọ́kú lọ́wọ́ ẹ̀ ni. ẹ̀rù ni bàbá ni bàbá ọ̀nà ló kì í. ìtí ló dúró tó. lọ́jọ́ ọjọ́ kan ọwọ́ rẹ̀ á ti ẹ̀rù àjò òmìnira abèrè kú tó mọ́tà àgbàrá ó mẹ́ lájà fún ìyàwó lájà fún ìyàwó ẹ̀rù òòrè àbúrò ìjà bá a fẹ́ ti jẹ́ ìgbọ́. àwọn ọmọ òṣà àwọn ọmọ kí wọn lọ́wọ́ tí wọ́n ti rí wọn. àwọn ọmọ ọjọ́ pé wọn ọ̀rọ̀ lárí wọn ní ìran. ọdẹ ní pé fóònù mi rìn o lè bá mi píkì kọ́ọ̀lù. Ṣé bẹ́ẹ̀ náà ni kí n má bàa píkì kọ́ yín mà? ṣé o wáyé pé màá fi ẹ̀nà kọ sí ẹni tó pè mí. Ẹ sọ ẹ̀ láyé mi pé tí máa ti rí my friend pé kí n máa píkì ẹ̀ torí that's why mo fi píkì ẹ̀. mo tún wá dé náà o lè rí pé mo ní kọ kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ̀rù ni bàbá ṣé bàtẹ̀ mi já ìlú. lọ́jọ́ ọjọ́ kan ọwọ́ rẹ̀ á ti ẹ̀rù àjò òmìnira abèrè kú tó mọ́tà àgbàrá ó mẹ́ lájà fún ìyàwó lájà fún ìyàwó ẹ̀rù òòrè Sàìrọ̀ ni àwọn náà sọ pé kí n má máa fi kọ́ àwọn náà sọ nǹkan tó sọ fún mi nìyẹn sà. Ẹ sọ fún ẹ̀ la fún mi pé kí n máa fi ti fún ẹ̀ nìkan. Bọ́dé sórí ẹ péjá Àwọn náà ní kí n má máa fi kọ́ sà. tó o dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ ló ń pè é kí ló tó lè gbé kọ́lẹ̀ tó o dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ sọ́ọ̀tẹ̀ ló sọ fún kókó wá gbà. Bọ́dé ṣó wà ókè wá bó ṣe wà ló lè kì í ṣọ̀fẹ́ o ẹ tó jẹ́ kó wà nílé o listen and listen ẹ tó jẹ́ kó wà nílé o nílé o òbí tí o bá ṣe òun kò ní wà yes gbọ́ o sàkóso ṣé wọ́n mọ̀ pé ọwọ́ kẹ̀kẹ́ ká ní kókè nígbà tí o sì gbọ̀ngàn ó san ju ẹgbẹgbẹ̀rún ọwọ́ tó pàtẹ́wọ́ fún nígbà tá a dókè lọ ọwọ́ kan tó fẹ́ gòkèrè o gbogbo tó bá ti ń fẹ́ nínú ilé o gbọ́dọ̀ mọ́ bá fẹ́ ni tí kì í bá ṣòro sóòrò kó lè wà nílé yìí àtọ́ tí tó bá ti fẹ́ nínú ilé o gbọ́dọ̀ mọ́ bá fẹ́ ni o gbọ́ pé ọ̀rẹ́ pé tẹ́sẹ̀ mẹ́tẹ̀ẹ̀sì. ok mú nọ́mbà wà jẹ́ kí n bẹ́ẹ̀ pé. mọ́mí ẹ yẹ kí n máa ta ẹ̀sìn o àbẹ̀wò àbí olúbọ àbí gàrí ìgbà tí máa ń ra àtàǹbì ẹ yẹ ká lè ra ẹ̀sìn bòmí lálẹ́ ọdún òdìdí rẹ̀ kò kéwà ẹ máa wọ́n dẹ́yìn bí káwọ́ bí káfẹ́ alẹ́ kan náà káwọ́ alẹ́ kan náà lọ́dọ̀ yín bí káwọ́ máa bá tó wà lọ. o ṣé mo dúpẹ́ ìmọ̀ràn ńlá ló gbà mí ìbọ̀rọ̀ ajé náà ni nígbà tá a bá fi rọ́ṣẹ̀ méjì mo mọ̀ pé Ọlábọ̀dé èmi Àkànjí yóò ti fowó ránṣẹ́ sí mi àti ráìsì àtẹ̀wà àtòróró onígò àti gbogbo ẹ̀ náà àti gàrí ẹ mọ̀ ríra mi. kẹ̀sí ó dà o. Ọlọ́run nífẹ̀ẹ́ yín o ẹ ṣé ẹ kú fẹ́ o ẹ ṣoríire o ìmọ̀ràn gidi lẹ gbà mí o. wọ́n mi mọ̀ mi ẹ̀ ká sọ̀mọ̀. bó o ní kọ́sítọ́mà wa. ẹ ra ma ẹ kóra jẹ́ ma. ẹ máa kú ọjọ́ mẹ́ta. báwo dé iṣẹ́ ń bá mi gbúrò bọ́dà Bọ̀dé. mo ń gbúrò ẹ àlàáfíà ló wà iṣẹ́ ọkọ mi. ok ma ṣé nọ́mbà tó ń lò tẹ́lẹ̀ yẹn náà yín lò. òun náà ni. tí bá ti délé sí máa lọ recharge so màá lè pè wọ́n. ó dá o ṣé mo dúpẹ́ o ikú ò ní yá yín o ẹ ṣoríire o ó ṣe ọkọ mi o. ó nìyẹn ọmọ lélẹ̀ hàn mí wọn rán ọ níṣẹ́. ọ̀rẹ́ sà. adé mò ń gbọ́ tiẹ̀ o. mo ní kí n sọ fún pé oúnjẹ bíngò ti tán o kí á tètè ra mẹ́kò tó di pé lọ́ọ̀yà wèrè máa lọ. ṣé ń gbọ́ wèrè sájánú lè ya wèrè rí ìwọ gangan wèrè. wọ́n mọ̀ sí eré bí oúnjẹ wọ́n yẹ fóúnjẹ ṣíwé. kò sí wàhálà àmọ́ báwo ṣe ṣe láti fẹ́ jáde kó jẹ́ kí n mọ̀. ó tún kù kan. ètò nẹ́ẹ̀. ara jágò náà yá o èyí last born lé wa ara rẹ̀ yá mo sọ pé ká gbé lọ sí ọ̀dọ̀ àwọn fẹ̀tí o. àwọn fẹ̀tí. àwọn fẹ̀tí. àwọn tí wọ́n fúlájà lábẹ́rẹ́ ni abẹ́rẹ́ sọ́kì. ó wà ókè rárá o àwọn èèyàn ló ń pè fẹ̀tí fẹ̀tí náà ló ń pè fẹ̀tí.
ká gbọ́ ajá lọ sí fẹ́tì náà ló gbé ká gbé lọ sí fẹ́tì. bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ àti òpin náà ni fẹ́tì. kò sí wàhálà. rán mi létí bá ti fẹ́ gbé lọ kí wọ́n náà tẹ̀lé wọ́n á fún wọn náà lábẹ́rẹ́ tiẹ̀ náà. kò sí ní tó ṣe mí mọ̀ dá. tó bá gbádùn òní pé fẹ́tì náà rí fẹ́tì. káyọ̀ tó ṣe kíá káyọ̀ lè dá. eléyìí wọn padà sí. dádì wọn láti ṣẹlẹ̀ o mi dẹ̀ ní gbà. kí ló tún dé kí ló ṣẹlẹ̀. mo ní kí bọ́dẹ̀ kó bá mi clean room mi ni ibi tí mo kówó sílẹ̀ gbẹ̀wọ̀ dúró mi ìbọ̀wọ̀ yẹn ń bẹ́ẹ̀ mọ́. o bọ̀ ó ń bẹ́ẹ̀ mọ́. mi ìbá o. ṣé n tó sọ fún mi sí pé o lè ti wà nílé. àwọn jí ni o. Bọ̀dé. ń gbọ́ owó tí búkì gbé nulẹ̀ gbolo wa. mi ìmọ̀wó sa mi ìmọ̀wó wọ́n parọ́ mọ́ mi sa mi ìmọ̀wó àwọn parọ́ mọ́ mi. ṣé búkì jọmọdé ni. ok kájà pé búkì tó lówó ara ẹ̀ mọ́ èmi tí mo wá wà nílé èmi ló lè báyìí. gẹ́tù àmì yẹn wọlé ẹ̀rọ náà yẹn ní iṣẹ́ wa sọ ló wọlé tó wá gbówó sọ fún mi. kí ni dé tiẹ̀ ni. ogún àti márùn-ún 25. ọgbọ́n wèrè ó tó ń fi yorùbá sí ogún àti márùn-ún 25 ok ọmọ tó ṣẹlẹ̀ èmi á pé jẹ́ẹ̀tì sí abẹ wálé enough is enough èyí tó o ṣe náà lè tó gẹ kí dẹ́ẹ̀tì ní 25 ok máa sọ sálárì 25 fún ẹ máa máa fẹ́ ní next month tó ti yẹ iṣẹ́ ti tán lè máa lọ ó tó gẹ. ẹ jọ owó sílẹ̀ tó fẹ́ jẹ àìjọ ẹ sáré mi. mo sọ fún ẹ náà ó lè mọ ẹbí tí ló tó lè wà nílé yìí ṣé mo kó yàn wá nílé. dájú owó tèmi yẹn ń kọ́ salary yìí kí dẹ̀ tó fún next month kó máa lọ kó gbénú lẹ́yìn mọ́sẹ̀. bí a kì í pàkà nọ́mbà mi wá. ẹ fẹ́ràn owó jọlọ́ lọ kí ló dé tọ́lọ̀ bá Dubai tó bá dúwọ̀ tó owó ló lọ kí ló ṣe é. enough má sọ̀rọ̀ kò lè lè fi jẹ́ sí o ti tó bẹ́ẹ̀. torí àlọ́ ṣe kọ́dà kéèyàn kọ́ ṣe mọ̀ mí mọ̀ ká tó bẹ̀rẹ̀ láti ṣe èsùn kéṣùn nǹkan téèyàn lè jẹ́ kéèyàn máa wulẹ̀ fi mọ́ ònù ó kọ bàtà ti jọ jù nínú sọ́nà ló mọ iye ọjọ́. ìyá yìí mọ̀ pọ̀ bọ́dì ìbọn tí ń kọ́kọ́ bọ́dì tó wá ń gbẹ̀ bí ojú ọ wá ń wọlé yí kábíyà ní tíọ́dà kí ló mọ̀. àjò ṣeré bìlíìfù wọn ti lé mi kúrò nílé yìí ó tún wá mọ nǹkan tó dùn mí jù agent tó mú mi wá sínú ilé láti wá ṣiṣẹ́ wọn pé nọ́mbà rẹ̀ lọ ó lè kí n ṣe nǹkan méjì ju kíṣẹ́ lórúkọ bọ́lá bíkú kí nǹkan ṣe ń pe ara orúkọ rẹ̀ mo ló ṣokùn pa tí mo fi kúrò nínú ilé yìí àjò kí ló dé tó fi mí rẹ́rìn jọ náà. ó lè pẹ́ bèrè ẹ̀rìn lè wọ̀n ké ọ̀tẹ̀ mi jásẹ̀ rè lè jẹ́ ló jásẹ̀ kù bọ́lá méjì oṣokùn ọ̀yẹ́ mi ti mọ̀ bọ́ padà lọ ó lọ torí ṣe mọ́tò ìwọ lọ́ọ̀jẹ̀ nàmbà 36 kí ló dé lẹ́rù gbẹ́rù ẹ̀ tí ó lọ́nu ilé ọmọ ọ̀gá máa ń lé wọn ni 36 tí ẹ ju ti jèrè lọ ọmọ Ìgbò ọ padà lọ sórí èmi gan tí mo wà ń bí Ọlọ́run lọ yọ mi bí ẹ bá sórí ìyá mi tó wà lẹ́yìn mi àti pé àwọn àfáà náà padà gbogbo ẹdó lẹ́yìn mi digbí èmi gan bá ti lọ ọ padà lọ ní o ṣe mọ́tò ní táàmù làmọ́ o so yọ gbogbo àlàmọ̀ pé ẹ̀yin bó didi ìdílé kan bẹ́ẹ̀ ya wèrè wọ́n ń ya fíìmù ni mo sọ pé tí ẹ bá ṣe Michael Bature náà yá ó sì àní ó dìrẹ́ kì ẹ ọmọ Ìgbò tá a sọ ẹ olóòtú costume. jọ̀gbọ́n wa ló lè ṣe fún mi jọ so ládírẹ́sì tó lè fún mi torí mi ò mọ ibi kankan lẹ́kọ̀ọ́ àti Ìbàdàn mo ti wá. kí n júwèé ibi tó lọ fún ọ ṣé n fọ́ ládírẹ́sì ọ̀rọ̀ mi. àjọ tó bá lè fún mi náà àdírẹ́sì lẹ́yìn inú mi á dùn gan. orí ẹ bu tẹ́tẹ́ mọ́ kọ́kọ́ rí ọ̀nà kí n fọ́ ládírẹ́sì kọ́kọ́ rí búkú tiẹ̀ bẹ́ẹ̀ mi kọ́kọ́ sì bá mi àbí èmi náà ló kárí lọ sílẹ̀ fúnra. Agbayawo ṣé o kọ́ gbogbo ìlú fún wa ní fóònù ṣe tí iṣẹ́ yẹn drop ṣá. Yes, that cherry phone náà la lò tíṣẹ́ yẹn ṣe drop Ọlọ́run. bọ̀bọ̀ tó ń lọ òun ni ẹ lè pè fún mi ẹ̀mí ni ẹ̀. ó ṣàpá ẹ̀ lọ́jà rẹ̀. bàbá àlùbáríkà ó yá. Agbayawo! Agbayawo!
báwo ni. dáadáa ni sá. kí ló ń ṣe ẹ́. sá ibi tí mo ti ń ṣiṣẹ́ ni wọ́n dẹ̀ ti lé mi kú bẹ́ẹ̀ mi mọ nǹkan tí mo ṣe fún wọn sá. ṣé wọn sáfò ká gbẹ. mi ò ra mi ìmọ̀ bóyá ara mi ṣe ń ṣe báyìí sá nǹkan ń ṣe mí nínú ara. níbo ló wà ń lọ sìn. kò síbi kankan tí mo gbé ibi tí ilẹ̀ bá ti súnmọ́ bá mi ibẹ̀ ni mò ń sún ẹjọ́ torí ọlọ́jọ́ tẹ́ bá ní nǹkan tẹ́ bá lè ṣe fún mi ẹjọ́. orí ẹ̀ tó máa sun àná máa gbáláwo rè kó ẹ̀ àbó mọ̀ ṣé ó ti yẹ ń sìn àwọn ọmọ mi ní ọkàn jẹ́ kí n rí ẹ wọ́n ní ìwọ ló ẹ̀pọ̀ àwọn ìjọ kan àbí ẹ̀ mọ̀ Sparko kí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ pé kéèjì tí mò ń lò ó máa kẹnu sí ni kò dẹ̀ lè já abẹ́ bìrì adìẹ mi tún ṣe kí ni ó yá lọ wọlé sínú ọ̀fẹ́ yìí. Àgbáyàwó ni mi original yahoo ó pọ̀. ìdè kìlẹ̀ tí wọ́n fi ọ sí jàre. abeg go inside no put am. mọ́mì ẹ bá mi rí Rónkẹ́ tó bá ń wá mi wáyé òkè tí Jùmọ̀kẹ́ bá dé mọ́mì ẹ bá ń sọ pé kó mú kí lẹ́nu kó dà o. wọ́n. ìyá àbọ̀dé ìyá àbọ̀dé. ọ̀rẹ́ mi. kí ló dé mo ti wà ń bíbá yìí tipẹ́ kí ló wá dé. àgùntàn tọmọ ẹ̀rọ rẹ̀ ẹran ńlá àwọn oníkan bẹ̀rẹ̀ ẹyọ kan kọ́ mẹ́wàá ọ̀rẹ́ mi ó ti lé lóṣù mẹ́ta tí mo ti gbóhùn bọ̀dé mi ò gbóhùn ẹ̀ sí èrè àárọ̀ ẹ̀ sì ẹ gbà mí sọ̀rọ̀ bọ̀dé ló wá mú lọ́kùnkúndùn tó yìí ló wá ronú títí tí mo fi wà ń bí tó fi mọ̀ kákárí bọnú kò tán sọ̀rọ̀ ẹni kò yẹ kó lè tó báyìí ṣe bí bọ̀dé ní alátọ̀nà àwọn agency wa ń kó wọn ṣiṣẹ́ wá dé wá lọ sọ́hún ètò fẹ́ fi ronú para rẹ̀. ọ̀rẹ́ mi ò ṣe mo dúpẹ́ ìwọ ló jí mi níbi tí mo ti ń tòrùgbé tí mo sùn sí mo ti gbàgbé ó tiẹ̀ ti dáa ó ní dààmú máa gbé lọ àbí máa gbéra máa wà lọ máa lọ béèrè ọmọ mi lọ́wọ́ ẹ̀ ó ṣe mo dúpẹ́ ọ̀rẹ́ o ọkàn mi ti wá balẹ̀ báyìí ó ṣe ọ̀rẹ́ mi. àmọ́ ṣá ọ̀rẹ́ mi tó bá ti wá jù wọ́n sí odò tó bá ti gbé ẹja kò jẹ́ kí n mọ̀ o léyìí tó túmọ̀ sí wípé tó bá ti dọ̀hún tó ti rí bọ̀dé kò jẹ́ kémi náà tètè gbọ́ torí àlàáfíà bọ̀dé ó jèmi náà lógún o. bẹ́ẹ̀ ni ó ṣe ọ̀rẹ́ mi àjọbí mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run á wò wọ́n. ó ṣe ọ̀rẹ́ mi ọlọ́run kúkú bá wa wò wọ́n. àjèrè wọn ní ṣe lásán lórí wọn. ẹ gbà mí ẹ má wò mí ràn látijọ́ tí bọ̀dé ti kú níbi tó ti dé èkó tó ti pè mí lẹ́ẹ̀kan láti ìgbà náà n ò gbọ́rù ẹ̀ mọ́ ìmọ̀ bíi ti máa wá sí asọ̀kò sọ́sàn àrọ́sàn àrí pọ́npọ́ ọmọ wa ṣẹ lọ èyí ọmọ àrí èyí iṣẹ́ àgbọ̀ kankan ẹ bá ń wá ọmọ mi mo sọ fún yín tẹ́lẹ̀ o ṣé ẹ rántí pé mo sọ tẹ́lẹ̀ ipe ẹyọ kan náà ni kò sí iwájú kò sí lẹ́yìn ẹ má jẹ́ ń dàbí eyò tó kọjá lórí àpáta tí ò ní pa ẹ má jà yí ó béèrè ọlọ́run mi lọ́wọ́ mi ẹ bá ń wọ́ ọmọ mi. bẹ́ẹ̀ ni mọ́mi ẹ ní sùúrù ṣe bí àti agent àti àwọn tó wà lọ́hùn wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀ ọ̀dọ̀ agent ńlá sì ti dé yìí ọ̀rẹ́ báwo ni ọ̀rọ̀ tí mọ́mi bá wa ṣe jẹ́. ẹ rí i pé mo kàn yanu lẹ ni torí gbogbo tẹ́ ń sọ yìí ìyanu lẹ́nu ló ń jẹ́ fún mi ibi tí mo fi bọ̀dé sí ibi tí ìyá kankan ò ti lè jẹ́ ni toródò olówó ni ipò ẹ̀ wá ní láti gbà yẹn kò pè yín ó jẹ́ nǹkan tó ń yà mí lẹ́nu ṣùgbọ́n ẹ ní sùúrù
ẹ jẹ́ kí n pe chief. ẹ pé o ẹ pọ́ ń tọ̀ ń o ẹ fọkàn balẹ̀. àti débi ní ìsìn ẹ fọkàn balẹ̀. mo ti gbọ́. bó bá di kànrán gidá àjọ máa lo èkó. ó ti tán. hello Bukky ìwọ ló pick call dáàdì ẹni mo fẹ́ bá sọ̀rọ̀ ok wọn ò sí around tí mo fẹ́ béèrè mo lè béèrè lọ́wọ́ tiẹ̀ náà bọ́dí ń kọ́ ó ti kú lọ́dọ̀ yín. wọ́n lọ ti kú ọ̀bí ẹ fi sí ó tiẹ̀ ti dà mo ti múra èkó wá. street kẹta sọ́dọ̀ yín mo máa pè padà ẹ jẹ́ àwọn ọmọ yìí lèmi ti múra èkó wá o. mọ́mì ẹ fọkàn balẹ̀ agent ọ̀rẹ́ a kàn ń sọ̀rọ̀ yìí ni o èmi gan tí mo jọ́kùnrin ẹ̀rù ń bà mí o ṣùgbọ́n nígbà tẹ́ ti mọ ibi tó wà nísìn bóyá kí gbogbo wa kóra wa ká lọ èkó. tọ́lá mi ti múra èkó ó yá. èmi náà ò tako pé ká lọ wọlé kó ṣùgbọ́n ẹ jẹ́ ká dó di next week. nẹ́ẹ̀kì lẹ pé kì í ṣèmi àti yín ọ̀la ọlọ́la yìí ni mo fẹ́ rọmọ mi kò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ ẹ lọ bá a mú nǹkan mi wá kò ṣiṣẹ́ mọ́. ọkàn mi ò sí lókè tẹ́lẹ̀ bá ń wá mọ́ mi. ọkọ ìjọ̀gbọ̀n èmi là máa kú tí kú lè.